ọ̀kan pàtàkì lára àwọn gbajúmọ̀ olóṣèlú ilẹ̀ haúsá tó súnmọ́ ààrẹ àná tó ṣẹ̀ṣẹ̀ dolóògbé ajagunfẹ̀yìntì muhammadu buhari tó tún jẹ́ olóyè nínú ẹgbẹ́ òṣèlú New Nigerian People's Party NNPP lásìkò yìí ìyẹn alhaji Buba Galadima ó mà ti tú àṣírí. Ó ti sọ nǹkan tí ó jẹ́ kí ààrẹ àná tó ṣẹ̀ṣẹ̀ kú náà ìyẹn muhammadu buhari ó ti sọ àṣírí ìdí tí àwọn fi fagídí ti buhari sínú òṣèlú àti wípé nítorí ọ̀rọ̀ àwọn fúlàní ilé àwọn ṣe jẹ́ kí buhari kó du ipò òṣèlú tó sì ní àwọn rí èrè nǹkan táwọn ti buhari sínú òṣèlú ṣe nítorí pé ó gba àwọn fúlàní lọ́wọ́ àwọn ọmọ yorùbá. báyọ̀ ti pé lọ́jọ́ àìkú ti ṣe ọjọ́ sunday ọ̀sẹ̀ tá a wà nínú èyí èyí tí í ṣe ọjọ́ kẹtàlá nínú oṣù kejì ọdún 2025 the 13th of July 2025 ní ariwo ńlá sọ káàkiri àgbáyé nígbà tí ààrẹ àná tó darí orílẹ̀-èdè yìí láàrin ọdún 1980 tó jẹ́ olórí orílẹ̀-èdè yìí ní àti ọjọ́ tó gbẹ̀yìn ọdún 1983 sí oṣù kẹjọ ọdún 1985 tó tún ṣe ààrẹ alágbádá orílẹ̀-èdè yìí láàrin ọdún 2015 sọdún 2023 tí ó jáde láyé lẹ́ni ọdún méjìlélọ́gọ́rin 82 years ní ìlú London lórílẹ̀‐èdè United Kingdom tó sì jẹ́ pé ọjọ́ ìṣẹ́gun ti ṣe Tuesday ọ̀sẹ̀ tá a wà nínú èyí tí ṣe ọjọ́ kẹẹ̀ẹ́dógún nínú oṣù keje ọdún yìí 15th of July 2025 ni wọ́n sìnkú ẹ̀ sí ìlú Daura ní ìpínlẹ̀ Katsina. ṣáún nígbà tó ń sọ̀rọ̀ lórí tẹlifíṣàn Arise lórí ìfọ̀rọ̀wérọ̀ tán ṣe fún un Buba Galadima tó súnmọ́ buhari púpọ̀ kó tó di pé àárín àwọn méjèèjì dàrú nígbà tó ń sọ̀rọ̀ ó jẹ́ kó di mọ̀ pé ọ̀pọ̀ èèyàn ní ó mọ̀ pé òun àti àwọn alágbára fúlàní ní ilẹ̀ haúsá làwọn fagídí mú buhari wọnú òṣèlú nítorí pé ó kórìíra òṣèlú ó sì kórìíra àwọn olóṣèlú nítorí pé ó gbàgbọ́ pé irọ́ àti òpùrọ́ ni wọ́n. ṣùgbọ́n Galadima jẹ́ kó di mọ̀ pé níṣe ni àwọn bíi 34 people tó jẹ́ alágbára fúlàní níṣẹ́ làwọn kóra àwọn jọ sí ìlú Kaduna táwọn sì bẹ buhari láti wá díje dupò ààrẹ lọ́dún 2003. Galadima jẹ́ kó di mọ̀ pé ìdí tán fẹ́ kí buhari kó díje dupò ààrẹ ní nǹkan táwọn ọmọ yorùbá tán fojú àwọn fúlàní rí láàrin ọdún 1999 tọmọ yorùbá olóyè olúṣẹ́gun ọbásanjọ́ tó dààrẹ nàìjíríà níṣẹ́ ni agbára ẹgbẹ́ oòduà People's Congress OPC ó lágbára kọjá sísọ tó sì ní wọ́n ti múra láti wọ ìlú Ìlọrin láti gbà kúrò lọ́wọ́ àwọn fúlàní fún yorùbá padà. Buba Galadima ní ilé ní àwọn alágbára táwọn wà ní ilẹ̀ haúsá làwọn rí táwọn sì fẹ́ kí Ìlọrin kó bọ́ mọ́ àwọn fúlàní lọ́wọ́. ó láwọn wò pé ọbásanjọ́ gẹ́gẹ́ bí ọmọ yorùbá tó jẹ́ ó ń ṣàtìlẹ́yìn fún àwọn OPC láti gba Ìlọrin kúrò lọ́wọ́ fúlàní. bẹ́ẹ̀ ló tún jẹ́ kó dì í mọ̀ pé ẹni tó tún jẹ́ gómìnà tí orúkẹ òkìkí ẹ̀ ń tàn nílẹ̀ yorùbá ìyún bọ́lá tìǹbù ní ìpínlẹ̀ èkó òun náà ń ṣàtìlẹ́yìn fún wọn. olélẹ́yìí làwọn fi wò pé àfi káwọn wá nǹkan tí yóò dẹ́rù bá ọbásanjọ́ tí yóò fi padà lẹ́yìn àwọn OPC. olélẹ́yìí ló jẹ́ káwọn gbé buhari táwọn fagídí mú pé nítorí ìran fúlàní ẹ̀ kó wá díje du ipò ààrẹ. ó ní bí ọbásanjọ́ ṣe rí pé àwọn fúlàní wà lẹ́yìn buhari lọ́dún 2003 ilẹ̀ rú bá tó sì padà lẹ́yìn àwọn OPC nígbà tó gbọ́ pé nítorí pé ó ń ṣàtìlẹ́yìn fún wọn làwọn fúlàní àti haúsá fẹ́ padà lẹ́yìn ẹ̀. ó lélẹ́yìí ìní ìlọrin ìní kò fi bọ́ mọ́ àwọn lọ́wọ́ tí ẹgbẹ́ OPC tó bá ṣèjọ́ sì padà bẹ̀rẹ̀ sí ní gbógun tiwọn láti rí ojú rere àwọn tí Galadima sì ní inú àwọn dùn ìpè nǹkan táwọn torí ẹ̀ gbé buhari wọnú òṣèlú sí ó padà.